àná àìtọ́kàn ọ̀rọ̀ yìí ti kúrò lójú lásán ti mú nǹkan míì dání. Àwọn àgbààgbà ilẹ̀ káàárọ̀ oòjíire wọ́n foríkorí wọ́n fikùn lukùn wọ́n lọ́rọ̀ tó ń ṣẹlẹ̀ láàrin Aláàfin àti Ọ̀ọ̀nìrìṣà wọ́n ní kò ń ṣojú lásán, both of them are under spell. Èmi kọ́ ni mo sọ, jẹ́ n kà fún ẹ kí n tó gbé fídíò wọlé. Aláàfin versus Ọọ̀ni, monarchs under spell, say traditionalist. Àwọn aláwo gbogbo aláwo káàárọ̀ oòjíire náà sọ bẹ́ẹ̀. The Traditional Religion Worshippers Association, Osun State, has said the Aláàfin of Ọ̀yọ́, Ọba Abímbọ́lá Owóadé, and the Ọọ̀ni of Ife, Ọba Ẹnìtàn Ògúnwùsì, may be under a spell due to repeated clashes between them. The president of the group, Olúṣèyí Àtàndá, said members of the association needed to perform rituals to settle the disputes between the two frontline Yoruba monarchs. This is a popular poet and Ifa priest, Ifayemi Elebubo, said traditionalists have been offering sacrifices for peace to reign in Yoruba land. The hostilities between the traditional rulers were reopened on Monday after the Aláàfin faltered on his decision to confer the title of Ọ̀kanlọ́mọ of Yoruba land on a businessman, Dọ̀tun Sànúsí. Ohun tí àwọn àgbà awo gbogbo ilẹ̀ káàárọ̀ oòjíire ń sọ bí ni wípé wọ́n ń ṣe ẹbọ lójoojúmọ́, wọ́n ń gbé tutù, wọ́n ń ṣoríṣiríṣi nǹkan tó yẹ kí wọ́n ṣe kí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kí ogun má ti ẹ̀yìn wọ ilẹ̀ Yorùbá. Wọ́n wá wò wípé ohun tó ń ṣẹlẹ̀ láàrin Ọ̀ọ̀nìrìṣà àti bàbá wa Aláàfin kò ń ṣojú lásán, ó ti mú ọwọ́ kan míì dání. Ṣùgbọ́n tí ìwọ àtẹ̀mí bá jọ jókòó, tá a bá fojú wo gbogbo bó ṣe ń ṣẹlẹ̀, ta ní spell náà pé bí spell mi a lè túmọ̀ ẹ̀ sóríṣiríṣi bí ẹ̀fún, bí èdì, bí àbìlù, bí àṣàsí, ta ló mú gangan, ta ní ẹni náà tó ń gba èṣù láàyè láàrin wọn. Ta lẹni tó ń wá ìjà tó fi jẹ́ pé ojoojúmọ́ ló fi ń wá ìjà tó fi ń wá fọ́ọ̀tì, ó ṣà ń tọ́jà. Èmi rí nírí wípé bàbá Aláàfin ìjà ń gbénu yín, wọ́n fẹ́ jà. Bàbá Aláàfin wọ́n fẹ́ jà, bàbá Aláàfin Ọ̀wádé wọ́n fẹ́ jà. Ìjà ń gbénu wọn, gbé wọn lára, ogun gbé wọn. Ó dẹ̀ pé wọn ò nídìí Ààrẹ Ọ̀nà Kakanfò, ìjà yẹn ń gbé wọn lára. Wọ́n dẹ̀ ń pààyàn ní Kwara o, wọ́n ń pààyàn Kwara o. Bẹ́ẹ̀ ó yẹ kí n jìnnà síbẹ̀ torí pé ọmọ aládìkún ni mí, ọmọ Oòduà original ni mí. Èmi ní ìyá kan ń kì mí ní bí ń sìn orí mi ń wú, ó ní ládé. Bàbá ò lè yọ mí kúrò nínú, Aláàfin ò lè pìtàn kó ní tàwọn bàbá mi bá wò ó sè o. Èmi náà mọ̀ ń kì ní ọmọ ládé Aláàfin Ọ̀ládé, adé bàbá mi náà gbà tó pé f'Aláàfin. Orí adé ọmọ ládé ebu, ọmọ ẹ̀kọ́ ló ṣe mẹ́sìn àdúgbò, orí la fi ń pàkà ládùúgbò ilé ẹni la fi ń mutí eléko. Ọmọ aládùúgbò ló ní. Wọ́n wá ní àwọn tèèjì sí Yorùbá nation. Bọ̀ tí ọlá pé ìdùnnú tèmi pápọ̀ lọ́dọ̀ bàbá wa Ọọ̀ni lélẹ̀ pẹ̀lú bí bàbá yẹn ṣe àpọ́nlé mi tó ní wọ́n ta kámẹ́rà. Mo fẹ́ kó bá bàbá òní àpá kámẹ́rà kẹ́ni fi dán wọ́n mọ̀ pé mo wá jọ rẹ̀. Bàbá òṣèré ohun kẹ́fọ́ rẹ̀ ta kámẹ́rà ká gbogbo náà fún pé ẹ fídíò rẹ̀ ní gbogbo àgbáyé mọ̀ pé ọmọ wá sọ́dọ̀ bàbá rẹ̀. Àbáríkà bẹ́ẹ̀ èmi nù ọkàn tèmi. Mi ò pé Yorùbá nation mọ́, èmi ọmọ pé Oòduà nation. Oòduà nation tẹ́mi ọmọ pé yẹn àtàwọn olólùfẹ́ tó bá ní tèmi. Èso tí olórí wa pátápátá àti dákàjì rẹ̀ tó jókòó yìí o. Ṣùgbọ́n èmi nínú ọkàn mi Oòduà nation táǹkì tẹ́lẹ̀ èmi ọmọ pé Christian èmi ṣe ṣe bẹ́ẹ̀ bàbá mi sábà kò sọ Ìyẹ̀ wá o, bàbá ta ló sọ pé kò yẹ wá, èyí yẹ wá o. Bá mi Ọ̀ọ̀nìrìṣà, èyí àná yẹ yín. Oh God. Ṣé Sunday Adéyẹmọ Ìgbòho, ẹ ti lọ kí gbogbo lọ́balọ́ba nílẹ̀ Yorùbá. Èyí yẹ yín o, bàbá ta ló sọ pé kò yẹ yín. Ó yẹ yín ò kí kẹ́kẹ́ pa mọ́ bàbá wọn lẹ́nu ọ̀rọ̀ hunhun. Inú ẹlẹ́dẹ̀ ló ń gbé bó bá jẹ́jú lóyún ṣé torí Ìgbòho lẹ́lọ́gẹ́gẹ́lé skóńtóló, ṣé torí Ọ̀ọ̀nìrìṣà lẹ́lọ́gẹ́ fìlà skóńtóló.
ẹ gbàgbé ọmọ ti lọ rí bàbá ẹ̀, bàbá sì wá ọmọ máyà wípé sẹ́ wọlé wọlé kanlẹ̀ wọlé ilé bàbá ọmọ kì í bọmọ lẹ́rù wọlé ẹ gbàgbé òṣì Ọ̀ọ̀nìrìṣà ẹ kúṣẹ́ ẹ kú ìfẹ́ ìtẹ̀síwájú ilẹ̀ káàárọ̀ òjíire ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ọba tàbí èèyàn rí gbogbo àwọn èrò bó ti pọ̀ Ìgbòho ṣá wèrò lẹ́yìn ẹ ò ń jọ́la ìwà ẹ bí àwọn Ọ̀yọ́ bá ta ẹnu tó bá láwọn ò fẹ́ lọ́mọ àwa ti adopt yín Èkìtì ti adopt yín Oǹdó ti adopt yín Lagos ti adopt yín Kwara ti adopt yín Kogi ti adopt yín Ọ̀ṣun ti adopt yín Ìbàdàn gan adopt yín ẹ rí bí gbogbo kinní yẹn ṣe lọ ìjẹfẹ́ mo yẹ àwọn èèyàn tí orí wọn wú tí wọ́n sun ẹkún àwọn bàbá kan pè mí lánàá wọ́n tún sun ẹkún yẹn wọ́n yẹn ń bá mi sọ̀rọ̀ wọ́n ní wọ́n wo fídíò yẹn omi kan dà lójú wọn ni ta ló rí fídíò tó ṣẹlẹ̀ lánàá tí orí ẹ̀ ò wú báyìí ìfẹ́ lórí sun gbogbo ẹ lè isolate ara yín Aláàfin Ọ̀wọ̀ Adé ká mú ara yín you isolated yourself free gan nínú ilé ibi tẹ́ ń gbé ẹ̀ sí ní palace náà inú ilé yín tẹ́ wà tẹ́lẹ̀ tí ń jẹ Aláàfin Ọ̀wọ̀ Adé èmi ò mọ̀ yín pé inú ilé náà ti ń jẹ Aláàfin ni èmi ò mọ̀ yín pé ti sọ gbogbo ẹ̀dí rádaràdà mọ́ everybody lọ́wọ́ nínú ilé yín tẹ́ wà gan ẹ wà isolated free àbẹ́yìn ò rí nǹkan tó ń pè ní freedom lánàá àbẹ́yìn ò rí nǹkan tí bàbá fi ju ọmọ lọ àbẹ́yìn ò rí nǹkan tó ń pè ní káàárọ̀ òjíire ọmọ káàárọ̀ òjíire wo ló máa rí nǹkan tó ṣẹlẹ̀ wípé Chief Igboho lọ kí Ọọ̀ni gbogbo bó ṣe sọ̀rọ̀ oníkálukú àti gbogbo bó ṣe ṣẹlẹ̀ lánàá tó máa sọ wípé kò dùn mọ́ nínú kò sí àfọlọ̀ tẹ́ àfẹni tí èdè bá ń dì lóòótọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ síbi àfẹni tí ẹ̀fún bá mú àtàsàsí nǹkan tí àwa fẹ́ nílẹ̀ bá káàárọ̀ òjíire nìyẹn àti wípé kí ló máa ṣẹ̀yìn ọmọ Ọ̀yọ́ gangan náà tẹ́ẹ̀kì rárá gbà kan ẹ gbà mí ẹ̀yin ọmọ Ọ̀yọ́ nǹkan tẹ́ gbàgbé jẹ́ káwa rántí ẹ̀ fún yín ẹ ti gbàgbé gbà tá bẹ̀rẹ̀ Yorùbá nation Chief Igboho nígbà tí ara ta torí bí wọ́n ṣe ń pa àwọn ọmọ Yorùbá bí ìyà ṣe ń jẹ wá everything wọ́n fi ìkanra wípé bàbá wa Ọ̀ọ̀nìrìṣà olórí àwọn ọba ní lára àwọn bàbá wa ńlẹ̀ Yorùbá wọ́n fi ìkanra wọ́n fi sọ̀rọ̀ sí wọn ẹ ti gbàgbé ni Aláàfin Ọ̀wọ̀ Adé ẹ̀ tí ìjà Aláàfin inú ayé lẹ wà ńgbà yẹn náà ibikíbi tó bá wù kẹ́ wà ẹ rí gbogbo àbẹ́ ẹ rí ǹjẹ́ ẹ mọ iye àwọn ọmọ káàárọ̀ òjíire tó hate Ìgbòho torí ọ̀rọ̀ tí ahọ́n gbé wọn tí wọ́n sọ sí Ọọ̀ni nígbà náà lọ́dún náà lọ́hùn lótìtọ́ ni wọ́n ti padà tó ti lọ bẹ̀ bàbá lẹ́yìn ìgbẹ̀yìn tí ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ ti lọ bẹ̀ bàbá ṣùgbọ́n wọ́n tún ní láti padà make a public láti lọ kó ẹnu láti lọ kó kinní yẹn jẹ ẹ̀ẹ́rí tí Chief Igboho fẹnu gbolẹ̀ pé lẹ́yìn ọba ni mo ti lè bọ́ba mi ò lè bú bàbá mi lójú wọn ẹ̀yọ́ mo ti fẹnu mẹ́nu tí mo fi bú wọn lẹ́yìn mo fi gbolẹ̀ kílẹ̀ tún fẹ́ because Ọ̀ọ̀nìrìṣà fi ààyè ẹ̀gbà wọn ni wọ́n nawó ìfẹ́ sí wọn wọ́n wẹ́kọ̀mù wọn gẹ́gẹ́ bí ọmọ ọkọ tí wọ́n fi ń yangàn lára àwọn ògo ilẹ̀ káàárọ̀ òjíire ó yàtọ̀ sí titi yín Aláàfin Ọ̀wọ̀ Adé àbí àrí ìtálẹ́ tilẹ̀kùn mọ́ àwọn ọmọ tó tẹ̀lé wọn wá gbogbo àwọn tó tẹ̀lé wọn wá kọ́lọ̀ ní welcome Ọọ̀ni tún kí wọn wípé àwọn tó ń tẹ̀lé Ìgbòho gan ló jẹ́ kí Ìgbòho máa jẹ́ Ìgbòho wọ́n tún recognize wọn ìpele bàbá ẹ̀ ni ọmọ wọn ni àwọn mọ̀ wípé àwọn ló gbé àwọn mọ̀ pé ìtara nǹkan tó ń gbé dání òun náà fi sọ̀rọ̀ àwọn ti foríjì tipẹ́tipẹ́ bọ́dẹ̀ ṣe tó wá fún ìdáríjì náà ara ẹ̀ náà ni wọ́n dẹ̀ wọ mọ́ra wọ́n dẹ̀ súre fún wọn láwọn ti forgive wọ́n ti dáríjì bí olórí tó ní ìfẹ́ tó fẹ́ tẹ̀síwájú àti unity àwọn èèyàn bó ṣe máa ń ṣe nìyẹn ẹ̀yin ìgbà táwọn sọ́dọ̀ ti yín kí lẹ ṣe tó jẹ́ wípé ọmọ Ọ̀yọ́ state ń bẹ̀tẹ̀ ti jẹ Aláàfin òun ní Chief Igboho tẹ̀dẹ̀ mọ́ gbogbo bó ṣe ń lọ ìgbà tó wá bá yín pẹ̀lú agídí ni àbẹ̀rẹ̀ pé ṣé torí ọ̀pọ̀lọpọ̀ wọ sọ̀rọ̀ ẹ kọ́kọ́ tilẹ̀kùn mọ́ gbogbo àwọn tó tẹ̀lé wá ẹ tì wọ́n síta àwọn méjì péré lẹ jẹ́ kó wọ inú palace lọ́dọ̀ yín àwọn méjì ẹ tún gbé wọn condition tán ṣàṣì wọn pé wọn gbúdọ̀ record wọn gbúdọ̀ ṣe gbá wọn gbúdọ̀ ṣàwo ẹbẹ nírọ ni mo pa lọ́wọ́ píṣọ tí Chief Igboho bá Ọọ̀nìyà wọn gan sẹ́gbẹ̀ẹ́ wọn báyìí ni àbí kò ṣe Ọọ̀ni lọ́dọ̀ nígbà tí Chief Igboho lọ sọ́dọ̀ Aláàfin wọ́n gan lẹ́gbẹ̀ẹ́ Aláàfin báyìí ni ìgbà tán lọ sọ́dọ̀ Ọọ̀nìrìṣà rí bọ́n ṣe túraká ni bàbá Ọọ̀nìrìṣà tún pe àwọn lọ́balọ́ba kan wá yẹ wọn sí rí atmosphere tó ṣẹlẹ̀ nínú ibẹ̀ yẹn peace ni mo rí nínú ibẹ̀ yẹn love ni mo rí nínú ibẹ̀ yẹn unity ni mo rí nínú ibẹ̀ yẹn lánàá ó yẹ wọn ẹ̀yin ọmọ Ọ̀yọ́ tó bẹ́ẹ̀ 1 billion yóò tó bẹ́ẹ̀ láti sọ wípé ẹ fẹ́ gbé Ìgbòho sáré Ìgbòho kì í ṣọmọ yín nìkan gbogbo káàárọ̀ òjíire la bí
ẹ tún wá gbọ́ fídíò eléyìí. náà ni gbogbo tí wọ́n ń ṣẹlẹ̀ yìí Ọlọ́run kẹ́ Sunday Igboho púpọ̀ Igboho ṣá Ọlọ́run kẹ́ òmọ̀rọ̀ gbé kalẹ̀ ó ní ọpọlọ olóyìnbó ló gbé pé ká máa lọ iléèwé ká máa lọ kàwé yunifásitì èyí tó ka ju ìwé yunifásitì lọ. Ọlọ́run kẹ́ láti gbé ọ̀rọ̀ kalẹ̀ gbogbo bí wọ́n ṣe ń bá àwọn àgbà lò ó dẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o ibi tó ń lọ jìnnà gbogbo tẹ́ fẹ́ fún ìlọsíwájú ilẹ̀ Káàárọ̀ Oòjíire kò sẹ́ni tó fẹ́ tó yí tó mi òye ọ̀pọ̀lọpọ̀ ni ṣùgbọ́n tí o bá ní àwọn tí o fẹ́ràn tó o bá súnmọ́ wọn tó fà wọ́n mọ́ra ibẹ̀ yẹn ni wàá ti mọ ọ̀nà tó tún máa gbé gbà. Mo tún sọ lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ orí mi mo dúpẹ́ lọ́wọ́ tẹ́ pé o bá ogun yẹn lọ. Ọlọ́run Olódùmarè ló bá wa pẹ̀rọ sí ó lé jù báyìí lọ àwọn míì tó ń jàdá gbádì lọ́wọ́ mi fi yọwọ́ inú fún ẹ̀dọ̀ fún náà wà. Àwọn ni wọ́n fi wọ́n tẹ̀ sórí ikọ̀ Sunday Igboho wọ́n mú àkáǹtì ṣe bá tó bá yẹ pé wọ́n tẹ̀ ní òòlì wà wájú bàbá wọ́n tẹ̀dí àwọn agbẹjọ́rò lọ́ọ̀yà káfi gbogbo ẹ̀ka òtítì wé wọ́n tẹ̀dí ìwé ni a dẹ̀ máa yọ kúrò bẹ́ẹ̀ ó ti ṣe é ṣe. wọ́n tẹ̀dí ju wọ́n tẹ̀dí lọ àwọn kan wọ́n tẹ̀dí wọ́n wà ní ẹ̀wọ̀n báyìí ṣùgbọ́n ò sí náà ó sì wà pẹ̀lú àwọn èèyàn àwọn tó nífẹ̀ẹ́ tó dúró tiẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ yín o wọn kì í sábà rántí yín Sunday Igboho nìkan ní sá Igboho òòṣà 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 àwọn ẹgbẹ́ ẹ̀yìn gángan ló ń jà. Ẹ káalẹ́ o gbogbo ọmọ Yorùbá káàkiri ẹ̀kú àtàrọ̀ bàbá mi Olúgbọ́n bàbá dáadáa àwọn náà pè mí sìn Adéọpẹ́ lóríṣà wọ́n wá ń ṣàlàyé fún mi pé bàbá wa Aláàfin Ọ̀yọ́ wọ́n sọ pé mò ń bú àwọn ìgbà tí mo dé ọ̀dọ̀ bàbá wa Onírìṣà mi ò bú yín o kí ni mo fẹ́ bú yín fún ṣé bàbá mi Olúgbọ́n wá jẹ́ ọba kékeré nílẹ̀ Yorùbá tí wọ́n wá sọ̀rọ̀ tí màá wá sọ pé mo gbọ́dọ̀ sáré ṣàtúnṣe kí n lè gbọ́ kí gbogbo èèyàn mọ̀ pé ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ gbogbo alamọ̀ pé Olúgbọ́n ọba ńlá nílẹ̀ Yorùbá Aláàfin dẹ̀ sọba kékeré nílẹ̀ Yorùbá débi tí irú mi ó mọ̀ fi ẹnu sọ̀rọ̀ sálàfin Aláàfin sọba kékeré ọmọ Ọ̀yọ́ dẹ̀ tún ní mí so bí wọ́n dẹ̀ ṣe ń kí wàánu agboolé wa tí bàbá mi Aláàfin náà mọ̀ nìyẹn so wọ́n á ní ládé Aláàfin ò ládé adé aládìkún la gbà fàlàfin bí wọ́n ṣe ń kí wàánu agboolé wa nìyẹn orí adé ọmọ aládé odi ọmọ aládé sẹ́sẹ́ fún bí wọ́n ṣe ń kí wàánu agboolé aládìkún nìyẹn tí bàbá mi Aláàfin náà mọ̀ bẹ́ẹ̀ Aláàfin sọba kékeré tí màá mọ̀ bú wọn mi bú wọn o kábíyèsí mi jẹ́ bú yín o mi ń ṣe bẹ́ẹ̀ o so bí mo ṣe wọnú ọ̀dọ̀ bàbá wa Onírìṣà ni àwọn ní ewì ń kì mí ní ọmọ aládìkún so mo wá fi ń ṣe àlàyé ọ̀rọ̀ wípé bí mo ṣe wọlé ń bí ni àwọn eléwì ti ń kì mí pé bàbá Ọọ̀ni bàbá wa Onírìṣà alálàáfíà ni wọ́n ká ní wọ́n já alálàáfíà ni mo ti bú wọn rí mo tún wá wọlé wọ́n tún wá ń kì mí ní ọmọ Ọ̀yọ́ ọmọ aládìkún wọ́n tún ń kì mí lójú wọn ó tún sọ̀rọ̀ mo wá kíra mi gẹ́gẹ́ bí ọmọ aládìkún pé gbogbo nǹkan wọ̀nyí kò dùn bàbá Ọọ̀ni bàbá tó wá fàyè gbà mí wọ́n tún celebrate mi wọ́n pe gbọba ńlá lájọ wọ́n ní kí wọ́n pọ́n mi lé wọ́n ṣàdúrà fún mi so mo ní nkíní yẹn ó jọ mí lójú mo fi ṣàkàwé ọ̀rọ̀ níwájú bàbá wa Onírìṣà ni kì í ṣe pé mo bú bàbá wa Aláàfin kí ni mo fẹ́ bú wọn fún kálàáfíà wà láàrin gbogbo ẹ̀yin bàbá wa làwa ń gbàdúrà ká fìrì kárìn sọ́dọ̀ bàbá wa Aláàfin kọ́kẹ́ wọ́n balẹ̀ kọ́ mọ́ sọ pa lọ ṣe nǹkan burúkú kárìn sọ́dọ̀ bàbá wa Onírìṣà kọ́kẹ́ wọ́n balẹ̀ ká mọ̀ pé lè bàbá wa náà lálọ́ ká lọ́dọ̀ bàbá wa Olúgbọ́n ká mọ̀ pé lè bàbá wa lálọ́ ká fi láti sọ̀rọ̀ ńbẹ̀ ohun táwa fún nìyẹn o bàbá wa Aláàfin mi rí yín fín o ẹ foríjì mi o mi rí yín fín o mò ń kíra mi ẹ kú mọ̀ pé njọ́ tí mo wá sọ́dọ̀ yín gan àìfàyè gbà wá ká ṣe fídíò gẹ́gẹ́ bí àwọn ọba yòókù ṣe ń fàyè gbà mí
ni ò jẹ́ kí mo kíra mi bẹ́ẹ̀ níwájú yín tí mo ní bàbá ọmọ aládìkún ni mí èmi ọmọ ládé tí mo ń kíra mi wájú yín bí ẹ̀ẹ̀mejì ni tẹ́yìn náà mọ̀ bẹ́ẹ̀ bí wọ́n dẹ̀ ṣe ń kí wa nú agboolé wa nìyẹn kábíyèsí mi jẹ́ rí yín fi o ọmọ yín mo jẹ́ omi ìṣẹ́bẹ̀ o mo fi sọ̀rọ̀ níwájú bàbá wa Ọ̀nìrìṣà ni ẹ dáríjì mi omi ìbú yín o ẹ ṣe. èèyàn ṣe ti rí ọmọ aládìkún ládé aláàfin ọ̀ládé adé aládìkún òun la gbàfà láàfin òun ṣìfìgbò àwọn náà ni wọ́n ti sọ̀rọ̀ yẹn wọ́n tún wá bẹ̀bẹ̀ ó mà ṣe o lórí wípé wọ́n kí oríkì ara wọn aláàfin tún bínú pé Ìgbòho kí oríkì ara ẹ̀ ókè ṣé kí wọ́n kí oríkì yín ni ṣé irọ́ ni ṣé ládé náà aláàfin. What is happening can turn into a crisis at Igbo. Ask if he meant that Aláàfin and Ọọ̀ni were under a spell. Àtàndá said it can be a spell. Ó ti ń jọ bẹ́ẹ̀ sà. Spell ni lóòótọ́ ó ti mú ẹ̀fún bí àṣàsí bí èdì. Àti tinú mi ni wọ́n ṣe. What is the reason for the quarrel? Both kings are wealthy, influential and exposed. A máa dá fún yín o. Similarly, Elebibon described the renewed feud between Ooni and Aláàfin as needless, saying they should be concerned about the development of Yoruba land, not a supremacy battle. Orin tí gbogbo wa ń kọ́kẹ́ tó dé nìyẹn. À ń fẹ́ unity, à ń fẹ́ ìṣọ̀kan láàrin gbogbo wa. Ẹ̀yin wá dé iṣẹ́ ta ti ṣe tó ti là wá láàgùn sílẹ̀. Ẹ wá ń dáná sun. A dẹ̀ ń gbọ́ information yẹn, ẹ̀yin náà dẹ̀ ń fi sínú ìwà. Wọ́n ní àwọn Sultan of Sokoto, àwọn Mùsùlùmí, àwọn fanatics, àwọn ni wọ́n rán yín níṣẹ́. Àwọn wo lẹ̀ ń bọ̀ wá jíṣẹ́ yẹn fún? Àwọn wo ni sọ́tà ń bọ́ nílẹ̀ káàró òjìrí tó fẹ́ wá halẹ̀ mọ́? The same sọ́tà tí wọ́n fẹ́ yọ dànù bẹ́ẹ̀ ní yọ jìgá lórí àpèrè ẹ̀ ní last year ẹ̀bẹ̀ ló pọ̀ jù náà. Àwọn wo ni fanatic Islam Mùsùlùmí àárín wa tí wọ́n ń bọ́ tó fẹ́ wá halẹ̀ mọ́? Ẹ̀yin tí wọ́n náà fẹ́ lò tó fẹ́ fi ṣe pàṣán ẹ̀yin lẹ́nu náà fẹ́ fi yà jẹ. Wọ́n fẹ́ gba orí àpèrè yẹn nídìí yín ni ẹ̀rọ pé wọ́n lò yín àgẹ́sẹ̀ wa láéláé àpèrè yín ni wọ́n gbógun tì. Aláàfin wake up ẹ dìde kẹ́ ẹ wora yín kẹ́ jára yín lẹ́ẹ̀kanná. Wọn ò fẹ́ kẹ́ ní ìfọ̀kànbalẹ̀, wọn ò fẹ́ kẹ́ ní ìsinmi. Àwọn tó ń tì yín lẹ́yìn bíi bàbá Olúgbọ̀n forílẹ̀ Ẹ̀gbọ́n àti àwọn Oníkòyí àti ọmọ bàbá Prince Adéyẹmí àti àwọn Ọ̀wàlà tó wà ní Amẹ́ríkà tó fi làbó. Àwọn tó ń tì yín àtàwọn tó kù wọ́n fẹ́ kẹ́ tètè ṣe kíá kẹ́ kúrò ńbẹ̀ yẹn ni. Wọn ò fẹ́ kẹ́ wà ńbẹ̀ yẹn mọ́. He said it was embarrassing that the two monarchs who were representing the Yoruba race across the world were entangled in a supremacy battle. What should be paramount to them should be the development of the Yoruba race, not a supremacy battle. What are we going to gain from a supremacy battle? Àmọ́ o, kọ́tọ́ Aláàfin fẹ́ gbà ńbẹ̀ àmọ́ o. Some people are fanning the ember of discord, but the two monarchs should be above board. Criminals from other races are killing our people and trying to occupy our land. Yet what we have is a supremacy battle from our monarchs. That shouldn't be. God will settle everything. We are praying and offering sacrifices. Okay. The two prominent monarchs had earlier clashes in March over the control of Oyotunji. The palace source said it has not got to that. There is an existing Supreme Court ruling, so instituting another legal process may not be necessary. It is not a fresh issue. It is reoccurring. Okay. Fi òfin gbé wọn mọ́ àrò pé ẹ má ti lọ arrest ìyá Ọ̀nìrìṣà ni. However, the matter is not over. We are going to review and reveal our next step on the matter, he said. Ìyẹn láti Palace Aláàfin. I can confirm that our elders have intervened and they are making moves to settle the matter at both ends. Talking to the press may jeopardize their efforts. Honestly, we all Nepalas don't want to join issue with anybody on this matter. They have issued a threat and they should tell us what to expect. They are not even remorseful about it. We have left the matter in public opinion. The people should judge. Oh, no, that's in judge, right? Ẹ jọ̀ọ́,
nígbà tẹ́ ní wípé Ìgbòho sọ wípé àwọn máa pe movement ní Oòduà Nation, ṣé ẹ rò wípé Ìgbòho nìkan ló sọ bẹ́ẹ̀ ni? ṣé ẹ gbọ́ online láti jọ ẹ̀ everybody wá ti sọ wípé à ń ṣe Yorùbá mọ́, àbáyé jẹ́ Yorùbá mọ́? wọ́n ní ìjẹ́ Yorùbá ẹ ti claim ẹ̀, ó ní wá lára ẹ̀ ń fi ní wá lára, àfẹ́ ìbáyé jẹ́ Yorùbá mọ́. Oòduà, ibi tí ayé bá ti rí ìfọkànbalẹ̀ àti unity àti ìtẹ̀síwájú, ibẹ̀ láyé ń lọ. Ta ló fẹ́ wá jókòó sínú ilà yìí lo? Ta ló fẹ́ bó ní jàgídíjàgan ṣe? Èní ìjà ọlá pè ọlá gbà ọ̀tún la gbò ó. Tó dẹ̀ rí ibi tó jẹ́ pé ibi tó ti máa rí àlàáfíà, tátẹ́gùn àlàáfíà afẹ́ sí ẹ. A máa lọ ibi tí àlàáfíà wà ní. Tó bá jẹ́ wípé torí ẹ̀yin lẹ̀ ń jẹ́ Yorùbá, ẹ tètè di Yorùbá yín mú o. Lẹ́yìn ká máa jẹ́ káàró òjìrì àbí ká máa jẹ́ Oòduà, ọmọ Oòduà. Ibi tá bá ti rí píìsì ni ẹ̀yin lẹ́lé wa. Ṣùgbọ́n gbogbo ọmọ káàró òjìrì, gbogbo abiyamọ ayé pátápátá la wá sọ fún yín, ẹ̀yin ọmọ Ọ̀yọ́, ẹ fi Chief Ìgbòho lọ́rùn sílẹ̀ o. Bàbá Olúgbọ́n of Orílẹ̀-Ègbón, ẹ fi Chief Ìgbòho lọ́rùn sílẹ̀. Ẹ má fi Ìgbòho ṣe kókú lọ kárùn lọ ogun tẹ́ ẹ dá sílẹ̀. Ẹ̀yin lẹ dálẹ̀, ẹ fèsì ẹ̀ fúnra yín. Ìgbòho bá yín dá sí, bàbá ni ẹ̀yin méjèèjì jẹ́ fún Chief Ìgbòho. Ẹ fi lọ́rùn lẹ̀. Ẹ fíìmù Olúgbọ́n wẹ̀, ẹ fíìmù Olúgbọ́n of Orílẹ̀-Ègbón wẹ̀, bàbá yẹn ẹ fíìmù àwẹ̀. Ó ṣe jẹ́ pé ẹ̀yin lẹ̀ ń gba wájú lẹ̀ ń gbà yẹn. Ẹ mọ̀ pé ó ti tọ́jọ́ mẹ́ta tí mo ti ń pariwo bàbá ẹ̀ fún yín. And you know me too well pé mi kàn déédéé dárúkọ, mi ń dúró lórí nǹkan tí ò bá sí nǹkan tó fẹ́ jáde ńbẹ̀. Bàbá Olúgbọ́n ẹ wà lára àwọn tó ń dá rògbòdìyàn lẹ̀ sí mi jàre. Ọọ̀ni ẹ ṣọ́ra fún wọn, torí wọ́n tọmọdìyẹ pa sí pálásì yín. Ẹ ṣọ́ra fún wọn o. Kò sí wàhálà. Ṣebí Ìgbòho dẹ̀ ti wá bẹ̀ yín. Ẹ̀bẹ̀ là ń bò ṣìkà kan jẹ́ kárí ọ̀nà ti kọjá, kan fẹ́ jẹ́ kí Ìgbòho orílẹ̀ ayé ẹ̀ ṣe tiẹ̀. Ẹ fèsì supremacy battle tẹ wálé ayé wájà. Ẹ má fi Ìgbòho sí. Ìgbòho ọmọ gbogbo ilẹ̀ káàró òjìrì, ẹ̀yin Ọ̀yọ́ nìkan kọ́ lẹ ní. Ọmọ wa ní ẹ sí mi jàre. Orúkọ tèmi ò yípadà, Yèyé Dára Kowóè ni mò ń jẹ́ kókókó. Má gbàgbé láti bá mi subscribe sórí YouTube channel. Má sì gbàgbé láti drop comment kó bá mi share. One love, keep káàró òjìrì together.